Kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Àti olówó, àti tálíkà, àti pásítọ̀, àti imam, àti èèyàn kúkúrú, àti èèyàn gíga, àti èèyàn tó sanra, àti èèyàn tó dúdú. Lọ́kùnrin, kò sí ẹni tí ò lè fọ́ victim òbò. Kò sí ẹni tí ò lè lu ìgbàdì òbò. Ọlọ́run má jẹ́ ká ṣe síbi tí ò dáa ni. Kò sí ẹni tó lè gbọ́n, tó ní ọgbọ́n, tó ní òye, tó lè borí ọgbọ́n tí òbò ní tó bá fẹ́ trap oko. I'm telling you, ẹni tó gbóbò sábẹ́ gan, tí òbò abẹ́ ẹ̀, tí oko kan bá ń wù ú, kò sí nǹkan tó lè ṣe. Ọgbọ́n tí èèyàn lè dá sí ni wípé kí ẹ̀yin ayé ẹ mẹ́nu kúrò lára àwọn ọkùnrin, ẹ jẹ́ kí wọ́n jayé orí wọn. Ẹ̀yin ìyàwó, ẹ gbájúmọ́ lé yín, ẹ dúró gẹ́gẹ́ bí ìyàwó, ẹ gbájúmọ́ òrùka yín, ẹ gbájúmọ́ lé yín, ẹ gbájúmọ́ responsibilities yín nínú ilé, ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe, ṣùgbọ́n ẹ má gbájúmọ́ freedom àwọn ọkọ yín. Ẹ má tempt wọn pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tó ti dàgbà, tó lọ́mú, tó ní fùrọ̀ tó dúró. Ẹ má tempt wọn pẹ̀lú obìnrin tó jẹ́ ọ̀rẹ́ yín tó lọ́mú, tó dúró rẹ̀ àti fùrọ̀, torí pé kò sẹ́ni tí ò lè fall victim òbò. Tẹ́ ẹ bá ti kí ń tempt wọn, tí ẹ̀ẹ́dẹ̀ ti mú ẹnu kúrò lẹ́nu Jesus said, tẹ́ mẹ́nu kúrò lẹ́nu wípé ẹ̀ṣẹ̀ ni, tí jẹ́ pé ẹ mọ̀ wípé tí obìnrin bá ti wọlé ọkọ, agbára tó ní, kò sóbìnrin tó wọlé ọkọ ẹ̀yìn 2 years ó sì ń lákò ọkọ mọ́, kò sí tó ṣe ń lá ẹpọ̀n ọkọ mọ́, agbára tó ní á reduce. Tẹ́ ẹ bá ti mọ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ káwọn ọkùnrin free. Ẹ má fi ọ̀rọ̀ Ọlọ́run pretense, hypocrisy, ẹ má fi báyé wọn jẹ́, torí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí wọ́n máa fall victim òbò, kọ́ máa fall victim òbò tó máa tì wọ́n sẹ́wọ̀n, ẹ jẹ́ kí wọ́n free. Ẹ jẹ́ kí wọ́n free. Ẹ jáwọ́ kúrò nínú hypocrisy. Ẹ jáwọ́ kúrò nínú pretense. Ẹ jáwọ́ kúrò nínú holier than thou attitude. Òbò tó wà lábẹ́ àdìtú ni tí ò yí ẹnì kankan. Kọ́kọ́rọ́ tó ṣí òbò àti oko kò sí lọ́wọ́ pásítọ̀ kankan, kò sí lọ́wọ́ ìmáàmù kankan. Ọwọ́ Olódùmarè ló wà. Níjọ́ tó Olódùmarè ti dá òbò àtoko ló ti sọ kọ́kọ́rọ́ ẹ̀ dànù, kó ń gò lè ṣèdájọ́ ẹ̀ mọ́. Torí wípé níjọ́ tí ọpọlọ bá ti kú, ìjọ́ náà ni oko kú. Ìjọ́ tí oko bá ti kú tí ọpọlọ sì ń ṣiṣẹ́, ìjọ́ náà ni ọkùnrin tí ń rí rẹ̀ bẹ́ni tó ti dòkú. As long as tí ọpọlọ bá sì ń ṣiṣẹ́, ẹ̀yin ìyàwó lé ẹyẹ tempt ọkọ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ tó bá ti bàlágà. Ẹyẹ tempt ọkọ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ kó lọ máa tẹ́bẹ̀dì kíní ọkọ yín, torí nǹkan tí obìnrin tí ọpọlọ bá rí ni kó máa dìrọ̀ mọ́. Ẹyẹ tempt ẹ̀yin olùjọ́sìn, ẹyẹ tempt pastor pẹ̀lú kọ́mú tó ń kọ́yọ̀ sókè. Ẹyẹ tempt pastor pẹ̀lú fùrọ̀, pẹ̀lú kẹ́ ẹ wọ bèbè, kẹ́ ẹ wá máa wọ aṣọ tí ò gùn délẹ̀. Ẹ̀yin obìnrin, ẹ má tempt ọ̀gá akọrin pẹ̀lú iṣu àtẹyin láàrin òru, tó jẹ́ pé gbogbo vex tẹ́ bá wọ̀ báyìí, especially aṣọ sùtánà yẹn ló máa rí gbogbo àlùbáríkà ọmú yín. Kò sẹ́ni tí ò lè fall victim òbò. Ẹnìkan ò kí ń gbọ́n ju òbò lọ. Àṣẹ tó wà lára ẹ̀ ó kọjá àṣẹ tí wọ́n mú máìkì kan sọ̀rọ̀ bíbélì lé lórí. Ẹ yé tanra yín. Ẹ yé tanra yín. Ẹ̀yin ìyàwó ilé, ìwọ̀nba ni kó wo mọ́mọ́ kọlmọ́, torí lẹ́yìn ọdún kan ò lè mú okó mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yìí ń mú okó mọ́, ẹ̀ ń kìsì mọ́. Honestly, ẹ̀ ń kìsì mọ́. Ọ̀rẹ́ ẹ̀dẹ̀lẹ́jọ lọ sí patí tó ń ṣèdí bàlàbàlà níwájú ọkọ, ṣé o rò pé kó ẹ̀ ò ní le ni? A ti lọ síbì kan rí, tí bá dárúkọ ó ṣeé ṣe kíyàwó onítọ̀hún rí kinní. Èmi àti sísítà mi yẹn ni Làfúnkì onípẹ́pẹ́yẹ sọnù. Bọ̀bọ́ yẹn wà ń bẹ pẹ̀lú ìyàwó ẹ̀. Bó ṣe rí ọmú Làfúnkì báyìí, ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bí ẹyẹ ilé ṣùbáínà ni. Àwa tá wà ń bẹ la mọ̀ pé ó rí ọmọ tó dúró tó mú ẹ dúró re.
ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ni kò lè wòkè mọ́. Kí lẹ̀ ń sọ yìí? Àwọn ọmú kan wà tó jẹ́ wípé bí ọkùnrin bá rí bókú ẹ̀ ò bá lè kó mọ̀ pé òun ti kú kóun tó kú. Àwọn fùrọ̀ kan wà tó jẹ́ wípé bí ọkùnrin bá rí bí okú ẹ̀ ò bá rí kó mọ̀ pé òun ti ṣègbé. Mo sọ fún yín wípé àṣẹ tó wà nínú okó àti òbò kò sẹ́ni tí ò lè fall victim. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rí Jesus said, Muhammad said táwọn èèyàn ń sọ yẹn mirage ni. Inú ni ayé wà. Inú ẹ̀dá ni ayé wà. Bí inú bá ṣe ṣí ni ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn gan tẹ̀lé irọ́ ló bá dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mélòó nínú wọn tó ti marry for 30 years tó ń preach náà máa sọ pé òbò tí wọn nìkan lọkùnrin dó for 30 years. Àdìtú lọ̀rọ̀ òbò àtokó. Kò sí pásítọ̀, kò sí àáfàá kan tó lè tú. Kò dẹ̀ sẹ́ni tí ò lè fall victim. Àbárẹ́ni tó wá fall victim lénìí tí ìwọ náà tún wá ń pẹnu mọ́ tó ń bá wọn bu pé kinní kan. Ó jẹ́ ya ṣọ́ra ẹ̀, oníkùn ló mọ̀ọ́ká, oníkálukú ló mọ nǹkan tóun ń ṣe níkọ̀rọ̀. Àmọ́ ẹ̀yin ọkùnrin bọ́ síta, má ṣe sọmọdé o. Bí ọ̀rẹ́ ìyàwó ẹ bá ní fùrọ̀ tó dúró le tó lọ́mú tó dúró le tí ìyàwó ẹ bá wà careless, fi ṣọ̀run àjìjà ẹ. Bó bá jọmọ ọ̀dọ̀ ẹ náà ló lọ́mú tó dúró re ṣùgbọ́n tí ò ń ṣe underage tí ìyàwó ẹ wà careless, fi ṣọ̀run àjìjà ẹ. Bọ́mọ ọ̀dọ̀ bá dú ọmọ ọ̀dọ̀ á máa rí pé ó lift kíláàsì òun ni. Nígbà yẹn la máa wo ọ̀gá ẹ̀ bí ẹni tí ò gbádùn mọ́. Ìyẹn ọ̀gá ẹ̀ tó jóbìnrin. Ìwọ tó mọ́mọ ọ̀dọ̀ tó gbọ́mú sílé, níjọ́ tẹ bá ti mọ̀ pé àdìtú lọ̀rọ̀ okó, ó kọjá ọgbọ́n àti òye pásítọ̀ àti imam. Ẹ máa mọ bí ẹ ṣe máa tread with caution. shabarikolo.com. Ẹ káàárọ̀.